tó yẹ tó fi yẹ máa wọ̀ tó wá pé ti Camry yẹn ni send picture sí mi WhatsApp kò sí wàhálà máa wọ̀ rí ẹ káàsán màá rí ẹ ok kò sí wàhálà ẹ káàsán mọ ojú family àwọn. ṣéjú mi sá rárá sá èyí tí ì rí ní kì í sí wọn nípa tí ẹ wá jáná lẹ́kẹ̀ta tí ń bá fọ aláǹjẹta ni. ìṣiṣẹ́ jánájáná rí. ó lè pé èwe jí máa ń papọ̀ lẹ́ẹ̀kan náà nìyẹn. ní tẹ́tẹ́ rí tí ọ̀sẹ̀ ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe wù mí yìí aṣọ ní bo àṣírí mi èmi àti ìyàwó mi àti jẹ̀ǹkan nísìnyí yóò ti tó ìjẹta. ẹ̀ ń gbàwé àgbàwé ìṣẹ́ ló ṣẹ́wà díẹ̀ ṣe ẹ dákun tó yẹ lọ́n tó bá ká mọ́ yín ló tẹ̀lé fi ràn wá lọ́wọ́ sá. tí n bá ṣe mistake ibi ló ń pẹ́ ní àbówó lo need. méjèèjì sá. èwo ló fẹ́ méjèèjì. kí ebi ń pa mí. kò lè fẹ́ jalè. ìfọ̀n kan wà tó pé tí máa ń ebi apá wọn ni pé ebi ló pa àtàn lọ fi jalè ebi ò ń sọ̀rọ̀ pé kéèyàn lọ jalè máa ń decide pé òun fẹ́ jalè ní tí wọ́n ń tọrọ oúnjẹ báyìí. bẹ́ẹ̀ ni sá. fine ìgbọ́ tó fẹ́ jẹun yóò dáa máa ní kó tẹ̀lé mi ká lọ sọ́dọ̀ woman ìyàwó mi tó ń ta oúnjẹ fóònù mọ́ ṣùgbọ́n láfúrúkà tó wà ní jọ́sán yẹn ìyàwó mi ni hello mechanic. Jésù. ok tó tẹ̀ pé ok má wọlé send here má bínú jẹ́ mechanic kan ló ń bá mi sọ̀rọ̀ ó fẹ́ send nǹkan sórí WhatsApp fún mi ó jẹ́ ká lọ bí táwọn lọ. ẹsẹ̀ tí ẹ rí mò ń wò nǹkan kan gbàtẹ́ ẹ sọ wípé Johnson ó sì jìnnà síbi kí n tó débẹ̀ mo lè ti dákú ẹ mọ̀ lọ ibi ọ̀pá mi. nànà kọ́nà yẹn la máa gba ìjọba ìwọlé ní ṣe kò jìnnà. ọkà mi ò lọ jìnnà ẹni bí òpẹ́ má bì. kò pa mí mọ́. mo fẹ́ yẹ pé wọlé òye pa rẹ o. ẹ ṣeun gan sa ẹ ṣeun ẹ lẹ́ o mò ń kí yín o. Jésù. ẹ lẹ́. ẹ má bínú ibi mo ti ra mi yẹn ó jìnnà. Jesus is Lord. láti kàn ó lè fi nílẹ̀ sí. ẹ má bínú bẹ̀yẹn lọ́sẹ̀ díẹ̀ ni. láìláìláìlá Muhammadu Rasulullah ẹni ọmọ lórí ọmọ nẹ́fìlà o. ebi nípa èmi mò ń tọrọ owó kì í ẹ tún wọlé yìí ó ti kàn gbòmọ́jú yìí sì mi rí gbélégbélé látẹ̀kàn àsáfọ́jú ni ó sì ti fẹ́ pàṣẹ mi jẹ́ ẹ̀rú tí ń bà mí pé gbogbo ohun tí mo ti látàárọ̀ ló ti rí ó yìí mi pé mo ti gbẹ́sẹ̀ lu bàbá mi ti lọ jìnnà ó fóúnjẹ lọ mí owó sì mi lápò nígbà gbọ́dọ̀ mi nírú owó eléyìí ó tún ní kí n máa ká lọ lé olóúnjẹ kan. Jesus is Lord. Apostle, we have this. I will tell Apostle, this is what you want to do. Baba Dudu. Baba Dudu.